Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ń bú mi àwọn kan lóhun tí ó jẹ ní wá ká fi tẹ̀gàn kó mẹ́ ká fi tẹ̀gàn sí olówó ni mí ọlọ́lá ni mí kò sí tọ́lọ́wọ́n fún yẹn tọ́lọ́wọ́n fún mi mo bí ọmọ tó pọ̀ mo ní ọmọ ní Canada mo ní Germany mo ní káàkiri tí kò sí ojú mọ̀ fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ tí ó sì fún mi tí ọba dẹ̀ sọ́kùnrin lé mọ́ ọkùnrin ni mí Fúlàní wọ́n mi wọ́n wá ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ kágbára lóko ẹrú Fúlàní ọ̀sẹ̀ tó dá mi lóhùn èmi ń kélẹ̀ Yorùbá Kánú ń kélẹ̀ Ìgbò Buhari ní kí wọ́n pa mí kọ́ pa Kánú orí Kánú kò yọ ó fi Kánú sí àtìmọ́lé rẹ̀ Màlàmí tí ń fọ́ táǹgbà náà Màlàmí dàlẹ́ nì ó ti dẹni àná Latif Fagbemi ó ti gbàpò lọ́wọ́ ẹ̀ Buhari tí ń lu agbára ńgbà náà tí yẹn bí ẹni pé kò ní kú lọ́la Buhari yẹn dàlẹ́ nì ó ti dà mọ̀lú nínú bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀lú bàbá rẹ̀ Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí mo ní ẹjá kò lóko ẹrú Fúlàní ẹjá dádúró àwọn lá ní epo lá ní gbogbo nǹkan lọ́dọ̀ àní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́ gbogbo wọn dá mi lóhùn lónìí nǹkan Buhari wá gbé èkú fọ́ọ̀gù ìjọba tó ti ba yé ẹ̀jẹ̀ wọ́n wá gbé fún bàbá Tinubu lóṣù mẹ́fà àbẹ́ẹ̀dẹ̀ kí ló ṣe ohun tó wá dùn bí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá ni tó wá ní ìjà ṣe protest ebi ń bàbá ìjà ń jẹ wá ṣe ẹ̀rọ ọmọ Ìgbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta gbé ń pa wọn wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ wọ́n ṣe gbogbo nǹkan tó wọ́n Ìgbò ti lé gbogbo kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní wọn ò lè ké èkó ní sọ pé ń pa wọn kí ló dé táwọn ò lè fọ́ sọ ọkọ̀ kálé wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn káwọn bàbá wọ́n ráyè dáko wọ́n ráyè lọ bí káwọn wò bóyá bí ọkọ̀ wa Fúlàní wọn dá oúnjẹ padà ní Naija Fúlàní wọn fi wá halẹ̀ àwọn òfésù wa ní sùtò ẹgbẹ́ tàbá fi ẹ̀gẹ́ bọ́lẹ̀ ń bí ó máa ń ta bọ́ tó fẹ́ bọ̀ ní òrì Fúlàní ó sì bọ́ sóko wọ́n yọ gbogbo ẹ̀gẹ́ fún àlù ó ṣe àwọn bàbá fún ọlù ẹgbẹ́ bá sọ̀rọ̀ wọ́n bẹ̀rù yẹn náà àwa lè fọwọ́sowọ́pọ̀ ká lé wọn kó lórí ilẹ̀ wa àwa ń bú Tinubu kí lọ́kàn wá pẹ̀lú protest àwa Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ ká lé Fúlàní kó lórí ilẹ̀ wa káwá wò báyọ̀ bàbá wọn fọwọ́sowọ́pọ̀ lórí fọ́tọ̀ ẹgbẹ́ Fúlàní kẹ́ ti pa wọn náà dandan ni kó dìde pẹ̀lú wọn tẹ̀ wọ́n fi àsìkò ìrọ́ gbogbo àwọn ọ̀dọ́ ẹjá fọwọ́sowọ́pọ̀ ọba mẹ́rin náà ti bá láyìí láàrin oṣù márùn-ún láàrin oṣù kan kòkóṣù ohun tó kù tí mo fẹ́ ká ṣe é ṣe yìí ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà nígbà tí wọ́n dóde ìjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbèbí tó lé àwọn bàbá wọn sọ̀pọ̀tì wa ká dá síkírọ́rìtì tó dálẹ̀ fúnra wa wọ́n ti mú security kan lẹ́sìn wọ́n sọ àwọn kan nífẹ̀ẹ́ lódún ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yẹn lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayé nìkan lọ́jọ́ yẹn akíkanjú ẹjọ́ yẹn ìfẹ́ lódún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé ti kú bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú igbó abẹ́rẹ́ látẹ̀kìtì nígbà tí mo dé yìí mo dé tán ni. A máa arrange ní gbogbo local government a sì ní security bí at least a need bí 60,000. àwọn kan máa wà nínú gbó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú dòye mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbó ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa. nítorí wọ́n ti bà á jẹ́ tẹ́lẹ̀. nítorí wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ Buhari ti bà á jẹ́ kó tó lọ Buhari mú àwọn Boko Haram àwọn x-man Fúlàní báyìí 5,000 ó lọ fún ọ ní amnesty ó wá kó wọn sínú sójà ó kó wọn sínú ọlọ́pàá ó kó wọn sínú DSS wọ́n wá ní Fúlàní babalẹ́kìtì wọ́n lọ kó àwọn sójà tí Buhari fún ní amnesty àwọn Boko Haram tó fún amnesty wọ́n kó wọn wá sí Èkìtì wọ́n ní
bá wọn dáàbò wa. wọ́n tún bá àwọn ọmọ wa sùn bẹ́ẹ̀ nísìnyí. Bàbá mi ó sọ pé egungun ojú kábíyèsí bàbá kábíyèsí bàbá mi. Egun lè wa ládùúgbò lọ́ba wọn lùlù fún ó lù sí mọ́ lùlù fún egungun ojú kẹ́ni kan dì déèní akọ ilẹ̀ yìí kọ́. ọmọ kan. Àwa náà wá ń sọ yí pé táwọn bàbá wọ́n ọmọ ọgbọ̀n láti inú ilé wọn lọ sí pàdé kí Fúlàní ó dá wọn lọ́nà akọ ilẹ̀ yìí kọ́. Àwọn onídìí àti mọ̀ ṣe protest pé ebi ń pa wá ebi àwa ni ká fọwọ́sowọ́pọ̀ ká wọnú kó ká lé Fúlàní. Mo ti sọ ti pẹ́ pé wọ́n Nàìjíríà ò lè wọ́ tẹ́ bá ti wá ṣe tán tí ó bá ti yá egun tí ó ti yọ rẹ̀ tèmi. Ẹ mọ̀ jà ẹbí wọn kò sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ o kò sí olóṣèlú àìdá gọ́fúnà ni o sẹ́nitọ̀ ni o tàbí pírẹ́sidẹ́ǹtì kan bóyá kó tó dìbò tán.